Orúkọ mi ni Ọba Olosegun EBENEZER OYIRI Olosoroko Osoroko Kingdom. À ń ṣe ayẹyẹ ìpàdé tó pawápọ̀ pẹ̀lú Ikorodu division and Epe division IJEBU OBAS. Our Oba Ijebu in Lagos State, including Odu, Epe, and Ibeju-Lekki, Akurawajopo, and ṣe meeting. So meeting yẹn gan ló kàn Olosoroko lẹ́nu táwa bá ṣe ń bí gbogbo àánú ládẹ wà ń bí èmi gan ni mo ṣe à meeting yẹn. Àǹfààní tó ń yẹ pọ̀ tí a bá ń ṣèpàdé bẹ́ẹ̀ yẹn tó ń bọ́ mi oníkálùkù á mú suggestion nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ tó get gbèsè tí wọ́n á mú wá àti wípé a fi ń mọ́ra lágbára Elédùmarè ó ti ń dá fún wa kò ní bàjẹ́ lágbára Elédùmarè ìlú Ọ̀ṣọ́kà á tòlù. Mo jẹ baálẹ̀ níbi 1986 mo dẹ̀ wá gbadé ní 2021 èmi ni first ọba níbi ìgbádéwọ̀lú wa Osoroko Kingdom ọ̀pẹ ní fẹ́lẹ́ dùn àyè.